ṣeun. bẹ́mi ò bá lè dúpẹ́ àṣepé mi ò mọ̀re bẹ́mi ò bá lè dúpẹ́ àṣepé mi ò mọ̀re ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló ń bẹ̀lẹ̀ wọn ọ̀pọ̀ ló ń ṣe fáin bàrà kiri bẹ́mi ò bá lè dúpẹ́ àṣepé mi ò mọ̀re. ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ẹ jẹ́ kí ọba ògo wọlé yìí wá tá a lọ́ba ògo ọ̀hún kábíyèsí ọba tèmi àdàgbà mọ́tẹ̀pá arúgbó ọjọ́ ọba lánàá ọba lónìí ọba ọjọ́ gbogbo ọba tí ń bẹ kí bẹ̀rẹ̀ tó mọ̀ bẹ tí ó tó mọ̀ bẹ nígbà tí ò bá sí bẹ̀bẹ̀ mọ́ ọlọ́run ọba mi náà ní kábíyèsí o kò sẹ́ni tí ó béèrè ọba tó ń so ohun gbogbo nínú ohun gbogbo òun lè mí yìn tí mò ń kan sáárá sí pé sáárá rẹ rèé o sáárá rẹ òṣùbà rẹ sáárá rẹ òṣùbà rẹ ayérayé aṣẹ̀dá ọ̀run sáárá rẹ rèé o. mo kí gbogbo ojú tó ń wò wá lórí ìkànnì tá a pè ní Bikia TV online tó jálé-jáko káàkiri àgbáńlá ayé ọlọ́run ọba mi ò ní jẹ́ kí ilẹ̀kùn ayọ̀ kó tì nínú ayé mi àti ẹ̀yin ilẹ̀kùn ayọ̀ lápè ètò yìí eléyìí tí a fi máa ń kan ilẹ̀kùn oore kí náà la fi ń kànlẹ̀kùn oore wájú ọlọ́run ọba mi ọ̀gá àgbà ilẹ̀kùn ayọ̀ náà ni ọpẹ́ náà ni bẹ́ẹ̀mi àtẹ̀yìn bá lè ń dúpẹ́ tá a lè mọ̀ lóore pa wà láyé a wà láàyè tá a wo àyèkáyè tá a wà tá a wo any condition tá a wà tá a fi ń dúpẹ́ fún ọlọ́run pé ọlọ́run ò ṣe é torí sọ pé nínú ọpẹ́ iná ni oore pọ̀ sí inú ohun gbogbo ká ṣá máa dúpẹ́ ní gbogbo ìgbà ìdí rèé tí mo fi wò pé àtẹ̀mí àtẹ̀yìn ó yẹ ká jọ gbégbá ọpẹ́ abala tó wà ní orí ètò ìtọ́jú abala àkọ́kọ́ la pè ní abala ìgbà ọpẹ́ èmi ò gbégbá ọpẹ́ ẹ̀yin ló gbégbá ọpẹ́ lórúkọ Jésù àtẹ̀mí àtẹ̀yìn ìgbà ọpẹ́ wa kò sì ní fọ́ ṣùgbọ́n tá a bá fẹ́ gbégbá ọpẹ́ à ń kànlẹ̀kùn kí là fi kànlẹ̀kùn ayọ̀ tọ́ba mi fi sílẹ̀kùn ayọ̀ béèyàn bá sílẹ̀kùn ayọ̀ ìdùnnú wà ń bẹ̀ ijó wà ń bẹ̀ oore wà ń bẹ̀ iná ni ọpẹ́ ló yẹ kémi àtìyìn mọ̀ dú ìdí rèé tí mo fi wọ bàbá mi ìránṣẹ́ ọlọ́run alààyè ẹni tá a pè pẹ̀lú àṣẹ ìpè tó dájú bàbá tí ò pera rẹ̀ bàbá tọ́lọ́run ọba mi ń lò káàkiri àgbáńlá ayé bàbá wa wòlíì àti ajínrere Adébáyọ̀ wọ́n ti wà ń bì bàbá ọba mi kí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńlá ayé àwọn àjọ bẹ̀rẹ̀ sí takòtò ọ̀rọ̀ wọ́n bá mi sọ kúlẹ̀kúlẹ̀ kí là ń pè ní ọpẹ́ gan fún gbogbo ẹ̀ tó fẹ́ gbégbá ọpẹ́ ọ̀nà wo là á gbà dúpẹ́ tá a fi lè gba ọpẹ́ pé bàbá ẹ̀ bá ń kí àwọn èèyàn. mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá lórúkọ Jésù ayọ̀ àti àlàáfíà tá a fi bẹ̀rẹ̀ oṣù yìí òun náà láti fi parí rẹ̀. bàbá wa ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá wa wòlíì àti ajínrere Adébáyọ̀ òun náà lẹ ti gbọ́ yìí bàbá Yorùbá bọ̀ wọ́n níbi sí Yorùbá pẹ́ ni ẹnìkan yìí pẹ́sẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run alààyè àti gẹ́gẹ́ bíi pé bí a ti mọ̀ yín pé gbogbo ìgbà ọlọ́pẹ́ nìyí ṣùgbọ́n bàbá ní ká wò nínú ayé lákòókò yìí ogun pọ̀ ìdààmú pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe wàhálà káàkiri ṣùgbọ́n tí wọn mọ̀ pé kọ́kọ́rọ́ kan ni ló ṣílẹ̀kùn ayọ̀ ìdí rèé tá a fi gbẹ́tò ìkalẹ̀ tá a fi pè ní ilẹ̀kùn ayọ̀ bàbá kí ni kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ayọ̀ gan. ẹ ṣe olóòtú gbogbo ọkàn tó ń gbọ́ mi lórúkọ Jésù ayọ̀ wa kò ní di ìbànújẹ́ ìṣòro kan tí mo gbà pé orílẹ̀-èdè tí a wà tí a ní lónìí ìṣòro kan tí mo gbà pé gbogbo àwa ọmọ Ọlọ́run kí wá ṣọ́wọ́ kì í ṣe ẹlẹ́sìn kan gbogbo àwa tí a jọ ọmọ Ọlọ́run ìbàjẹ́ ẹlẹ́sìn kìíní ìbàjẹ́ ẹlẹ́sìn kejì ìṣòro kan tí a ní lónìí ni wípé a mọ̀ bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé òun ò lówó òun lọ́lá òun ò léèyàn òun ò ṣègbà síbẹ̀síbẹ̀ ó wà láyé ó wà láàyè àìsàn ò ṣe ìdààmú ò bá òkú ọmọ kò ṣẹlẹ̀ sí ikú ọkọ ò ṣẹlẹ̀ sí láìsí mọ̀ wípé Ọlọ́run pàápàá ó máa ń dọ̀yàn wò ní ìgbà mìíràn ṣùgbọ́n láì fa ọ̀rọ̀gùn tí èèyàn bá ti mọ ọpẹ́ dú tí èèyàn bá ti gbé mọ ìgbà ọpẹ́ tó bá ti mọ̀ ọ́ gbé níwájú Ọlọ́run ìṣòro rẹ̀ á kéré lọ́pọ̀lọpọ̀ tí àwọn olóyìnbó pè tí á wà very minute á kéré ẹ wo Dáfídì nínú ìwé mímọ́ kì í ṣe pé mọ́mọ́ ó jẹ́yàn tó ṣe gájá níwájú Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ paraku ni ṣùgbọ́n ó mọ ọwọ́ tó fi mú Ọlọ́run ó mọ ibi tó ti mú Ọlọ́run ẹ̀gbọ́n ti Bíbélì pé ni ó ní ẹni bí ọkàn mi kí ló fà á ó mọ Ọlọ́run yìí torí náà tí a bá lè padà sínú ọpẹ́
lórílẹ̀‐èdè yìí tí a bá lè padà sínú ọpẹ́ ní ìpínlẹ̀ tí a wà yìí, ilé tó ti ń wò mí yẹn, dádì tó ń wò mí, mọ́mì tó ń wò mí yẹn, tí a bá lè padà sínú ọpẹ́, tí a bá gbé ọpẹ́ sókè, tí a gbé ìṣòro sísàlẹ̀, ẹ̀ rí i pé ohun tí ò tó pín láìpẹ́ yóò padà wá ṣẹ́kù. Bàbá wa àdúpẹ́, ṣùgbọ́n ẹjẹ́ tuntun wá ṣe báyìí, tí a bá ní káwọ́ nígbà míì tí Sátánì bá gbé ọgbọ́n àrékérekèdé, tí ogun bá pọ̀ èèyàn mọ̀mọ́ gbàgbé ọpẹ́. Ẹ ṣe tí a bá wo ìwé Jóòbù orí kejì, Jóòbù orí kìíní ni Ọlọ́run ti kọ sí Sátánì pé ṣé ò tiẹ̀ rí Jóòbù yìí ni, ṣùgbọ́n gbà tó dé orí kejì tá a bá wo láti ẹsẹ̀ kẹjọ sísàlẹ̀, ó ní ohun tí mi ò rò ló dé bá mi, ìyẹn Jóòbù. Ṣùgbọ́n nígbà tó dé chapter 3 tí a pè ní orí kẹta, ìyàwó ẹ sọ pé ìwọ ọmọkùnrin o ò ṣe bú Ọlọ́run tó ti ń dúpẹ́ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo ẹ̀ ń dùn, ṣùgbọ́n báyìí Ọlọ́run ti wá kọ iṣẹ́, ó wá lo èdè kan fún ìyàwó, ó ní èèyàn lè gba ire kó má gba ibi. Bíbélì ní síbẹ̀síbẹ̀ Jóòbù kò fẹnu rẹ̀ dẹ́ṣẹ̀, ó tún dúpẹ́ ni. Gbogbo tó ṣẹlẹ̀ sí Jóòbù ọpẹ́ tá bá wá lọ wò ní chapter 41, ẹ rí pé ọpẹ́ tó fi bẹ̀rẹ̀ òun náà ló tún fi parí ẹ̀. Bíbélì ní ìkólọ rẹ̀ ní ìlọ́pọ̀lọpọ̀ àdápadà fún ọpẹ́ ló ní ojú ọ̀rọ̀ rẹ̀. Ẹ ṣé bàbá, ẹ jẹ́ kí n tó wá ṣe báyìí, tá a bá ní ká wò nínú ìwé mímọ́ Bíbélì, ibi tí ẹ níbi kan tí mo máa ń kà tó jẹ mí lógún, òun náà ni orin Dáfídì. Bí wọ́n bá ní kí n sí Bíbélì, ibi tó rọ̀ mí lọ́rùn jù ní orin Dáfídì. Mo wá ro kinní kan, mo fẹ́ kí bá mi tàn mọ́lẹ̀ sí i. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọpẹ́, a ó rí i pé Dáfídì ó jẹ́ tó máa ń yin Ọlọ́run ní gbogbo ìgbà. Ṣùgbọ́n nínú Bíbélì tá a bá ní ká wò orin Dáfídì, ṣé Dáfídì ò ní ọ̀rọ̀ kankan tó sọ ju orin lọ ni, tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ orin Dáfídì kí ló fà? Ẹ ṣe gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé orin Dáfídì orí kìíní sí 150, kì í ṣe Dáfídì nìkan ló kọ orin Dáfídì o. Orin Dáfídì ṣe rí chapter 1 sí chapter 76, Dáfídì kọ́ ló kọ, Mósè ló kọ. Àwọn mẹ́ta ló kọ orin Dáfídì, Mósè àti Nehemiah. Ṣùgbọ́n gbogbo ẹ̀ là ń pè ní orin Dáfídì. Verse eléyìí tí Dáfídì kọ ń bẹ̀ kò ju bí 26 chapters. Ṣùgbọ́n gbogbo ẹ̀ là ń pè ní orin Dáfídì. Tí a bá wo ìṣe àwọn àpòsílẹ̀ náà, a rò pé Paul nìkan ló sọ̀rọ̀ bẹ́ẹ̀, kì í ṣe Paul nìkan, àwọn tó sọ̀rọ̀ ní ìṣe àwọn àpòsílẹ̀ pọ̀. Tá bá wo Genesis, kì í ṣe Mósè nìkan lọ́lọ́run bá sọ̀rọ̀ ní Genesis, àwọn tó bá sọ̀rọ̀ Léfítíkù wà ń bẹ̀, Deuteronomy wà ń bẹ̀, ìwé kejì tí Mósè tá pè ní Ẹ́sódù ó wà ń bẹ̀, ibẹ̀ ni Rúùtù, oríṣiríṣi ló wà ń bẹ̀. Ẹ ṣé bàbá wa, èyí tó kí n máa béèrè lẹ́yìn ni pé bàbá ní ká wò ó ní gbogbo ọ̀rọ̀ tó wà lórí Dáfídì, ọpẹ́ ní gbogbo ẹ̀, ṣùgbọ́n òní kọ́kọ́ ló dúpẹ́. Ìdí rèé gbogbo ojú tó ń wò mí ní dédé àkókò yìí, orí ìkànnì tá a wà yìí òun la pè ní Bikia TV online. Bí wọn náà ṣe ń wò wá yìí, ìgbà ọpẹ́ àtẹ̀mí àtẹ̀yìn lórúkọ Jésù àwùjọ gbé ni. Ṣùgbọ́n nǹkan tí bàbá wa ń bá wa sọ ni pé èyàn ṣàdédé gbégbá ọpẹ́ bí ò bá jẹ́ pé èyàn bá jẹ́ ẹni tó ní ayọ̀ ọkàn tó lè dúpẹ́ fún Ọlọ́run, tó kò ní wo àyè káàyè tó wà, tí kò ní wo kíhun kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bí wọn náà ṣe ń wò mí, irúfẹ́ àyè tó wù kẹ́ ẹ lè wà, irúfẹ́ ipò tó wù kẹ́ ẹ lè wà, ẹ jẹ́ kí ọpẹ́ dúdú yín kó pọ̀ ju ìbéèrè níwájú Ọlọ́run lọ, nítorí pé ogun máa ń ṣẹ́ nínú orin ọpẹ́, nínú orin ìyìn, nínú ìfọkànkan yìn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ogun ló máa ń ṣẹ́ àtẹ̀mí àtẹ̀yìn. Ẹ jẹ́ ká jọ mọ́ gbégbá ọpẹ́ ní gbogbo ìgbà. Èmi ó jẹ́ ọlọ́pẹ́, ẹ̀yin náà ó jẹ́ ọlọ́pẹ́, àtẹ̀mí àtẹ̀yìn làó jọ gbégbá ọpẹ́ o. Abala tá a pè ní ẹgbà ọpẹ́ lórí ètò ilẹ̀kùn ayọ̀. Bàbá mo kí ẹ kú látàárọ̀. Ẹ ṣé olóòtú. Lórúkọ Jésù a ó rí pẹ́ o. Nígbà ìkan ẹ̀ nílé ológo, ohun mi ò mọ rí kò ní fọ̀ sí bàbá, àtẹ̀mí àtẹ̀yìn náà àti gbogbo ojú tó ń wò wá lórí ìkànnì tá a pè ní Bikia TV. Ẹ jẹ́ ká ṣe báyìí, bàbá, ibi tá à ń lọ ò jìnnà, àwọn ibi tá à ń yà náà ló pọ̀. Ẹ rí i pé abala méjì ló wà lórí ètò yìí. Abala àkọ́kọ́ la pè ní abala ìgbà ọpẹ́. A rẹ̀ ti yànnà náà ọ̀nà tá a tọ̀ láti rí gba ọpẹ́ pé láti fi kan ilẹ̀kùn ayọ̀, láti fi wọ ilé ológo àti sọyún àwọn èèyàn sì ti gbà. Ṣùgbọ́n tá a bá ní ká wò abala kejì tó wà lórí ètò la pè ní ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ rèé, ogun pọ̀ nínú ayé, ìṣòro pọ̀ fún nípòjìpọ̀ ẹ̀dá. Ọ̀pọ̀ ẹ̀dá náà ti tá tí ò lu, ọ̀pọ̀ ẹ̀dá náà ti jàn tí ò jàn.
wọ́n wò pé báwo làwọn tẹ̀sí fẹ́ ṣe é tabaníkàwò ní ayé ọ̀pọ̀ ń tipa ìṣòro lọ pokùnso nígbà tí òrọ́nà àbáyọ mọ́ bàbá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè tí èèyàn bá wà nínú ogun ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká mú kókó kan gbéyẹ̀wò bàbá rí ẹni tó wà nínú ogun àṣedànù pọ̀ nínú ayé lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ ọmọdé lọ́dọ̀ àgbà àbí òbí tó bímọ tó ti rí ọmọ yìí láti kékeré títí tó wá di pé irú ọmọ lẹ́ẹ̀ lọ léèwé gíga ó parí déédéé tó yẹ kó mọ jẹ́ǹjẹ́ ọmọ nǹkan kan wá ṣe ọmọ yìí wọ́n ló fò sánlẹ̀ ó kú bàbá tí rò bí sí ò ṣàṣedànù tàbá fẹ́ bọ́ nínú ogun àṣedànù ọ̀nà wo làá tọ̀ bàbá. ẹ ṣe olóòtú tí a máa ń sọ̀rọ̀ ogun àṣedànù kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ayé ó ti wà nínú bíbélì ìránṣẹ́ kan wà màá lọ sínú ìwé Rúùtù orí kìíní Rúùtù ní gbogbo ni wọ́n là ń pè é ṣùgbọ́n ẹni tí ogun ìdè bá gọ́gọ́gọ́ là ń pè ní Bóásì ìyẹn àkọ́kọ́ tí a bá wo Dáfídì tí a pè ní ọlọ́pẹ́ tí a bá wo Sámúẹ́lì kìíní orí 30 tá a bá wo láti ẹsẹ̀ ìkíní sí ìkẹwàá gbogbo tó ti fi lé ayé ẹ̀ kójọ gbogbo ọrọ̀ àtọwó àtọmọ àti ìyàwó Bíbélì ní lọ́jọ́ kan wọ́n sì bọ́ síbẹ̀ àwọn ọ̀tá bọ́ síbẹ̀ wọ́n kó Dáfídì ò sí nílé ṣùgbọ́n nígbà tó máa dé Bíbélì ní Dáfídì sọkún títí ilẹ̀ fi ṣú ṣùgbọ́n Dáfídì wá dúró síbẹ̀ ó ní nígbà tó wò pé kí ló lè ṣe wọ́n ti kó gbogbo tó lè fi jẹ́ ènìyàn nílé ayé wọ́n ti kó lọ gbogbo tó ń fi pé lọ́ba kò sí mbẹ̀ mọ́ ohun tó ń ṣẹlẹ̀ sí wa lénìí nígbà tí irú ìṣòro ìbá ti dé ojú ènìyàn là ń wò ṣùgbọ́n Dáfídì ò wo ojú ènìyàn Bíbélì ní lẹ́sẹ̀kẹsẹ̀ Dáfídì ó pe wòlíì gbọ́ nǹkan báyìí máa ti ṣẹlẹ̀ ìjọba mi bèrè lọ́wọ́ Ọlọ́run Olúwa ní sọ fún Dáfídì ní lépa kó lépa ní gbígbà wàá gbà á ní bíbá ìwọ ò bá wọn kò sí ẹ̀dá tí a dá láyé tí ò ní ìṣòro one way or the other tẹlomi wà máìnà tẹlomi ń pọ̀ ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ àṣedànù ó ti bẹ̀rẹ̀ láti inú Bíbélì ọ̀nà àbáyọ kan sì ni pé ní ìgbà mìíràn Ọlọ́run sì máa ń lo àṣedànù láti mú kí ọ̀pọ̀ kó tó padà wá ẹ wo Jóòbù gbogbo tó nílò parẹ́ pátápátá ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ó tún sàn ju ìṣáájú rẹ̀ lọ tí a bá ń sọ̀rọ̀ àṣedànù obìnrin kan wà nínú Bíbélì nínú ìwé Máàkù orí 5 tí a bá bẹ̀ láti verse 25 to 30 Bíbélì ní àpè ní oníṣun ẹ̀jẹ̀ Bíbélì ló ti ná gbogbo ohun tí ó ní tán kàkà kó sàn ó pọ̀ sí ni ṣùgbọ́n lọ́jọ́ tó gbúrò Jésù ṣé rí ọ̀rọ̀ àṣedànù kínní kan tí Jésù ò bá tí ì sí nínú ayé ènìyàn gradually knowingly unknowingly àṣedànù á máa wá ẹ wo ayé tí a wà lónìí ẹ wo àwọn ìjọba wa ẹ wo àwọn olórí orílẹ̀-èdè àwọn ti ìpínlẹ̀ ti ìdílé gan olórí ìdílé gan tí ò bá ti jẹ́ kí Jésù kó gba ìṣàkóso kò sí àpò rẹ̀ á máa jò kì í ṣòwò ni mo sọ yìí o many things lá máa bàjẹ́ many things lónìí àdúró lórí ẹsẹ̀ wa gẹ́gẹ́ bí àwọn ti ìṣáájú nínú Bíbélì ohun tó ṣẹlẹ̀ nínú Bíbélì kò lè ṣẹlẹ̀ láyé mọ́ báyìí báwọn náà ṣe kó ìyàwó tó ń kó ọmọ gbogbo ọ̀rọ̀ téèyàn kó jọ for over 70 years tó dẹ̀ kó lọ lọ́jọ́ kan tó bá jẹ́ àwa tí òde òní ní ilé olóògùn là á máa sá lọ ènìyàn á máa bẹ̀yàn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n Dáfídì ò ṣe bẹ́ẹ̀ ó wá ojú Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ sí wa tí Ọlọ́run mọ̀ sí ìṣe ká tó padà lọ bá Ọlọ́run pé Olúwa wo tó ṣẹlẹ̀ sí mi ìrọ́ o ẹlòmíà ní àìkú lókàn tó bá táyé wá wọn á tún yàn kò sí ẹ̀dá tí a dá láyé tí ò ní ìṣòro kò dẹ̀ sí gbèdé olóyìnbó wọn ní there is no way you can exempt yourself kò sí bó ṣe lè ṣe tí ìjì ò ní wá ó ti wá láti Bíbélì ẹ wo Jónà ẹ wo àwọn tó bá wọkọ̀ nínú ìwé Jónà orí kìíní ẹ bẹ̀ látẹsẹ̀ ìkẹfà gbogbo ẹrù tó wà nínú ọkọ̀ pátá wọ́n dà sínú odò àṣedànù ní ẹ̀ ẹni tó ti lọ tajà ẹni tó ti lọ rajà ẹni tó ti lọ ṣòwò ọjọ́ kan gbogbo ẹ̀ torí pé ìjì wọnú ọkọ̀ wọ́n dẹ̀ da gbogbo ẹ̀ níbo ni kán ti lọ bẹ̀rẹ̀
ṣùgbọ́n tí ọlọ́run bá ti wà lọ́dọ̀ ènìyàn ṣòro tó sọ nìyẹn ìlọ́pọ̀lọpọ̀ ló fi gbà padà. Nítorí náà ohunkóhun tí èmi àtẹ̀yìn bá là á kọjá tí a pè ní àṣedànù, ẹsikísà ẹ̀yin wòlíì ọlọ́run, ẹ̀yin ọmọ ọlọ́run, ẹ̀yin àfáà, ẹ̀yin ẹlẹ́sìn kejì, ohunkóhun tó bá là kọjá tó bá ti rí pé nǹkan máa ń bàjẹ́ tètè padà sọ́dọ̀ ọlọ́run. Kí ló fà á? Wàá béèrè lọ́wọ́ ara rẹ, ṣé ẹ̀ṣẹ̀ mi ni àbí àmúwá ọlọ́run? Àmúwá ọlọ́run wà o, ẹ̀ṣẹ̀ sì wà, ṣùgbọ́n nínú méjèèjì kò sí ilé tí ọlọ́run ti lè gbà yọ. Torí gba àwọn tó wà ní Bíbélì, obìnrin oníṣẹ̀jẹ̀ ó padà, ìṣẹ̀lẹ̀ nínú ayé ẹ̀. Dáfídì, Bíbélì ní gbogbo tó sọnù ló gbà padà. So àṣedànù ó ti wà láti ìpínlẹ̀, ọ̀nà àbáyọ sì tún wà. Ẹ ṣe lárí wa tó gbogbo ẹni tó ń wò wá lórí ìkànnì yìí tá a pè ní Pika TV, ẹlẹ́yìn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa wò pé kí lórúkọ bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ náà ni bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè wòlíì àti ajínrere Adéyínká Adébáyọ̀ lórúkọ bàbá wa. Bàbá ẹ ṣé ẹ kú, bàbá ti yànnàná, wọ́n ti sọ pé kò sí bí sánmọ̀ ti lè wù kó funfun tó tí ò ní sí dúdú kan níbẹ̀. Bíkíbi tó bá wá kù sí nínú ayé mi àti ẹ̀yin ta ó ti ń wò pé bó lélẹ̀ ó ṣe rí báyìí, àṣedànù lélẹ̀, bóyá nǹkan kan la lé tá ò bá ta rí pàṣẹdànù lélẹ̀, bí nǹkan kan la tí wọ́n bá ti bá tó tún padà jábútẹ́ ta ò pàṣẹdànù ré. Eléyìí tí a wà fi sọ pé àwa kárí wọnú bí alábàáhùn, àwa mọ̀ wòdọ̀ bí ságẹ̀dẹ̀, àmọ̀ sọ pé kí ọ̀nà wo ní gbégbà. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, kókó tí bàbá ń sọ nìyẹn pé ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Lábẹ́ bẹ́ẹ̀ ká sì tún mọ ọpẹ́ dú, bàbá ṣe ń dúpẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ogun náà ó máa ń ṣẹ́ nínú ọpẹ́. Ọlọ́run ọba mi yóò jẹ́ kémi àti ẹ̀yin kárí gba ọpẹ́ kárí gbé o. Ọpẹ́ ó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Bíkíbi tí Ọlọ́run bá mú wá, ẹ jẹ́ ká gbà á pé bó ṣe wá nù, ká mọ ní ẹ̀mí pé Ọlọ́run ò ṣe, Ọlọ́run ò ṣe, Ọlọ́run ò ṣe ní gbogbo ìgbà. Bí gbólóhùn bá ti ń jáde lẹ́nu wa, yóò sì rí pé tó bá jẹ́ àdánwò látọ̀dọ̀ Ọlọ́run ni yóò mú kúrò, tó bá sì jẹ́ ẹ̀ṣẹ̀ ni yóò rí pé a ti kọ̀ òun ó sì bá wa mú kúrò. Bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe wá ń sọ, tí èèyàn bá wá wà nínú ìlà ayé kan, ọ̀nà wo, irú àdúrà wo mo fẹ́ kẹ́ ẹ bá mi fún àwọn èèyàn ní àdúrà pé gbogbo ẹnikẹ́ni tó ń wò wá lórí ìkànnì tá a pè ní Pika TV tó wà ní ìṣòro kan àbí kejì, àdúrà wo náà lè máa ṣe. Ẹ ṣe kí n tó gbàdúrà fún wa, ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo tí ẹ ń wò wá, ẹ má gbàgbé Jeremiah 33:3. Ṣe rí ohunkóhun tí èèyàn bá ẹni ipò tí èèyàn bá wà, ìlàkọjá wa ó ní képe ní ọjọ́ tó dùn képe Ọlọ́run o, ọjọ́ tí ò dùn képe Ọlọ́run o, ọjọ́ tó rí jẹ, ọjọ́ tí ò sí rárá. ẹ̀yin àwọn tí ẹjọ́ bẹ̀rẹ̀ wọ́n ti lè ti máa lọ níwájú, ìyẹn ò míì pé ìwọ náà ò ní débi tí wọ́n dé. képe Ọlọ́run, ẹ má jà bara jẹ́, ẹ má jà fè ní ba ọ̀la wa jẹ́, ẹ já dúró. ẹni là kọjá tí a bá là kọjá, ẹ jẹ́ ká mọ̀ pé ẹni tó dá wa kò sùn bẹ́ẹ̀ ni kò wo, ó mọ̀ kò sí là kọjá wa tí Ọlọ́run mọ̀ sí, ó sì mọ ohun tí ó ṣe tí a fi yọ nínú rẹ̀. Mo sì gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa, ohunkóhun tá a bá ń là kọjá, ọ̀nà àbáyọ yóò yọ fún wa lénìí. ẹ já sọ fún Ọlọ́run, Olúwa ràn mí lọ́wọ́ láti dúró ní ìkóríta ìlàkọjá mi. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Kì í ṣe gbogbo èèyàn ló ń dúró ní ìkóríta ìlàkọjá, ṣùgbọ́n tí a bá ti mọ̀ pé Ọlọ́run wà, Olúwa agbára ìmúdúró ní ìkóríta ìlàkọjá, Olúwa rán sínú ayé mi láti àárọ̀ yìí lọ. Tábà tí wàá gbà, ẹja wa sọ fún Ọlọ́run, Olúwa ta ni alágbára, ta lẹni tó gbàgbára tìtorí tèmi, ta ló wọnú agbára lọ wípé mo ti bẹ̀rẹ̀ dáadáa mi ò sì ní parí ẹ̀ dáadáa. Ọ̀dájú abiyamọ wo ló lọ gbàgbára tìtorí tèmi, ta ló sọ̀rọ̀ ìdí balógun tàbí ìyálóde torí bí mo ṣe wáyé ni màá ṣe padà. A sọ fún Ọlọ́run, Olúwa gbàgbára lọ́wọ́ ẹ. Lóòótọ́ èèyàn lágbára, ṣùgbọ́n Ọlọ́run lágbára ju ènìyàn lọ. Ẹ má gbàgbé nínú ìwé Genesis orí àkọ́kọ́, òkùnkùn la kọ́kọ́ dá kí a tó dá ìmọ́lẹ̀, ṣùgbọ́n Bíbélì ní ìgbà tí ìmọ́lẹ̀ dé ó borí òkùnkùn. Ìyẹn ni pé kò sí ìlàkọjá wa tá à ní borí. Olúwa ràn mí lọ́wọ́ láti borí ìlàkọjá mi. Ẹ jẹ́ á gbà ládùúrà. Ohun tí bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè, bàbá wa wòlíì àti ajínrere Adéyínká Adébáyọ̀ tí wọ́n sọ fún wa náà ni pé ní gbogbo ìgbà ká mọ̀ ké pe Ọlọ́run, ká sì mọ̀ sọ fún Ọlọ́run pé Olúwa ràn mí lọ́wọ́. Ta lẹni tó ń ṣe bí ọba nínú ayé mi o, ta lẹni tó ń ṣe bí ọba nínú ayé mi o, tọ́lọ́run ò fi jọba tó ń pera
pera rẹ̀ lọ́ba ẹ̀mí mímọ́ rọ̀ wọ́n lóyè kan yéé ṣe bí ọba ẹ̀mí mímọ́ rọ̀ wọ́n lóyè kan yéé ṣe bí ọba. tí gbólóhùn yìí tó bá ti ń lè jáde nínú ayé mi àti ẹ̀yin gbogbo ìgbà gbogbo tí a bá fọwọ́ kàn iná ni ó sì máa dún. ká sì má gbàgbé pé ẹ jẹ́ ká máa dúpẹ́. ẹ má gbàgbé pé ilẹ̀kùn ayọ̀ náà ni ètò yìí, ilẹ̀kùn ayọ̀ la pè ètò yìí. ọpẹ́ la fi kànlẹ̀kùn ayọ̀ tí a fi ń bá ògo, ìdùnnú, ayọ̀, àlàáfíà, àìkúbálẹ̀ ọ̀rọ̀ nínú yàrá ayọ̀. Ọlọ́run ọba mi ò ní jẹ́ kó bàjẹ́. àtẹ̀mí àtẹ̀yìn a ò ní sọnù ká tó sọnù. bàbá ẹ bá mi gbàdúrà kíkankíkan fún gbogbo ẹ̀dá ènìyàn tó ń wò wá lórí ìkànnì tá a pè ní Bikia TV. ẹ ṣe kí n tó gbàdúrà a lè ní ìbéèrè tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pè wá sórí aago 080 31 90 17 42 31 90 17 42 tàbí 080 582 44 000. fún àti ìkọ́ ẹ̀jẹ̀ kan ẹ bá ń tó pè dáadáa lẹ́ẹ̀kan sí. 080 31 90 17 42 tàbí 080 582 44 000. gbogbo ọkàn tó ń gbọ́ mi tó wò mí ẹ jẹ́ ká gbàdúrà. tó bá jórí àkéte àìsàn ló wà mo fẹ́ kó bomi dání. tó bá dẹ̀ jẹ́ bí ọjà rẹ ló wà tó títà látàárọ̀ ẹni tó fẹ́ wá bá ẹ rajà ó ti dé báyìí òun là ń pè ní arúgbó ọjọ́ kì í rajà kó ṣọ́ọ̀tì tó bá ti báyọ̀ tajà èèyàn máa ń jèrè ní ẹja máa ṣàmì orúkọ Jésù. ọlọ́run tó pọ̀ nípa tágbára gbé ọ̀gá yàn ọlọ́run gba ọpẹ́ wa gbogbo ọkàn tó ń wò mí ó yá àánú kó sọ̀rọ̀ tábàárí ẹnikẹ́ni tó gún bẹ nínú ayé rẹ̀ ogun àṣedà ogun yẹn kó ṣẹ́ lónìí ìwọ tó wà lórí àkéte ẹ̀sán ó yá gba ìmúláradá ìwọ tí ọjà rẹ tà lórúkọ Jésù ó yá bẹ̀ sí ní tàtàjèrè ilé tó ti dàrú kó gba àtúnṣe ayé tó ti bàjẹ́ kó gba àtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà ó yá kó gba agbára Ọlọ́run ìpínlẹ̀ yìí ó yá ẹ̀mí mọ́ kó darapọ̀ iléeṣẹ́ yìí kó máa gbèrú sí ògo àti ẹwà Ọlọ́run kò ní fi iléeṣẹ́ sílẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó ń ṣàmì kárí àánúgbà ká làájá Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ẹ má gbàgbé pé a tún pàdé ní ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò tá a pè ní ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn ayọ̀ lórí ìkànnì Bikia TV. òun náà láti mélòó yìí wá. Yorùbá ní àárín àkóní àárín àkóyàn wọ́n tiẹ̀ sọ pé kí lorúkọ ẹ tó ń darí ètò yìí látàárọ̀. orúkọ tèmi ò yípadà Àjíbọ́lá Abíọ́dún àpáta ọ̀rọ̀ ọmọ wọn lè balẹ̀ gbọ́n mi ìlú Òṣogbo òròkè ọ̀nà rẹ o Mr Philosopher asọ̀rọ̀ tìrírí àtẹ̀mí àtẹ̀yìn lórúkọ Jésù ohun mi ò mọ̀ rí òní fọ̀ sí wa a ó sì gbégbá ọpẹ́ a ó jọ ládùn a ó jọ lóyin. ẹ má gbàgbé o ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa dúpẹ́ ọpẹ́ ó ṣe pàtàkì nínú gbogbo tí a bá ń ṣe ká lè ráàyè sílẹ̀kùn ayọ̀ ọpẹ́ làfi kànlẹ̀kùn ayọ̀ àtẹ̀mí àtẹ̀yìn òdìjọ́ mẹ́jọ a ó tún pàdé lálàáfíà.